ọmọ ti bí ṣe bó ń bá wọn fò kiri ó dà pọ́njọ lọ London ni èèyàn ti gbáwó fún báyìí wọ́n ní FRS ti ń wá wọ́n ní kan prosecute Ọlọ́run ọba má jẹ́ kí èmi àtàwọn ọmọ mi má jẹ́ ká lọ patí dé kó wá ku ẹ̀wọ̀n ńlẹ̀ Ọlọ́run mo bẹ̀ ni agaga ẹ̀yin ìyá tẹ́ ń fọwọ́ gùn dìgbò òórùn mú ẹ̀yin ìyá tẹ́ ń wojú Olúwa ìyá ọmọ yẹn nísìn ara yín ni tẹ́jọ́ ń ba yí aláyé jẹ́ ṣe rí pé gbà tọmọ tiẹ̀ náà fẹ́ gòkè ọlà ṣe rí pé lọ́wọ́ kan náà mú bọ́ọ̀lẹ̀ love kama. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tẹ̀síwájú láti máa blast arákùnrin tí a mọ̀ sí Pella tí ó jẹ́ tiktoker. Arábìnrin yìí sọ wípé ó ní ìjẹ́ ó lè jẹ́ ọmọ Ọ̀tẹ́dọ́lá tàbí ọmọ Dangote ní obìnrin kan yóò bírèkì àti ẹ̀ tí ó wà máa sọ wípé òun fẹ́ lọ pa òun. Oní Pella ò nọgbọ́n rárá. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa wo fọ́nrán yìí lọ. ṣọmọ Dangote lè drive pé òun lọ para òun ṣọmọ Ọ̀tẹ́dọ́lá àìmọye heartbreak tí DJ Cup Rogodo àìmọye heartbreak lórí social media ń bí kò ever drive pé òun lọ para òun rí. ẹ̀yin ìyá tẹ́ ẹ kún bí tẹ́ rò pé Ọlọ́run ò ní gbàdúrà ọmọ yín tẹ́ wá ń pawọ́pọ̀ tẹ́ ń já àwọn ògo bọ́ congratulations wọ́n ti mú kan bọ́ọ̀lù ẹnu tàwọn ọmọ tiyín náà Mohbad ti gbàbúrò oníyẹ̀yẹ̀ ẹ mọ bí tán bí mi sí ni ẹ mọ àwọn tó tọ́ mi ni ọ̀dọ̀ grandmother mi ni mo dàgbà sí ọ̀dọ̀ grandmother mi mo gbé bẹ́ẹ̀ kékeré mi ò dàgbà síbẹ̀ pàṣẹ bọ̀ mo gbé bẹ́ẹ̀ ní kékeré mo mọ consequence kó máa ṣèkà mo mọ consequence kó máa ṣàbúrú fún yàn mo mọ consequence kó o dúró pé àfi tí lágbájá bá ṣubú and I've been warning you guys kí Mohbad tó kú rárá ni mo ti ń wọ̀n ẹ̀yin Yorùbá community kí wọ́n tó pa àwọn ọmọ yín tó ń kọ hip hop ni mo ti ń wọ̀n yín kó tó pa di Yorùbá in film industry ni mo ti ń wọ̀n yín ọba yẹn ń sọ̀rọ̀ ẹ̀rọ pariwo lápá àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ pa escape